Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Instagram wò. Ẹ jẹ́ kí n fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí fún àdúró tì yín, fún àtìlẹ́yìn yín fún ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. But mo fẹ́ kẹ́ notice nǹkan kan wípé no going back. Ṣé ẹ gbọ́ àlàyé tí mo sọ lórí ọ̀rọ̀ Odùduwà nation? No going back. No going back. Iwájú lọ̀pá ẹ̀bìtì máa ń ré sí. Iwájú gangan làwa ń lọ, a ní padà sẹ́yìn. Torí pé kí ni mò ń tẹnu mọ́, àwọn kan ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́. Gbogbo wa ẹ sọ fún mi nínú comment box tí n bá ṣe mistake. Wípé àwọn bàbá ńlá wa ti fail wa. Our forefathers have failed us. Tí n bá ṣe mistake, ẹ sọ fún mi pé mistake ni mo ṣe, pé ọ̀rọ̀ tí mo sọ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn bàbá ńlá wa fail wa kó tó di pé wọ́n bí bàbá Awólọ́wọ̀ dáwọn yẹn ti fail wa. Àwọn bàbá Awólọ́wọ̀ gan tún dé wọ́n tún fail wa gan. Torí tó bá yẹ pé bàbá Awólọ́wọ̀ gan tó bá yẹ pé ní good foresight ni tó mọ̀ yìí pé bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí nìyí ni bàbá ò ní máa lé pé òun fẹ́ ṣe president Nàìjíríà ń gbà yẹn. Ṣe ló yẹ kí bàbá jókòó kó sọ pé báwo ni Yorùbá ṣe máa dá dúró. Mo dẹ̀ mọ̀ yìí pé mò ń sọ mò ń tún sọ. Bàbá yẹn níbi tó wà lọ́rùn sìn ó máa regret ni pé kán lòun mọ̀ ni kóun ti jẹ́ kí Yorùbá dá dúró láyé ọ̀tọ̀. Ẹ wo ilẹ̀ Yorùbá lénìí. Ẹ wo ohun tí ilẹ̀ Yorùbá dà lénìí. We are almost 90 years backward. Okay, ká tẹ̀ wá sọ pé àwa backward after amalgamation pé lẹ́yìn tí wọ́n gba independence náà ní Nàìjíríà ṣe bẹ̀rẹ̀ sí ní wà backward. That is almost 56 years backward. Láti 1966 láti wà lẹ́yìn. Títí di èní kò sí ìlọsíwájú kankan ní ilẹ̀ Yorùbá. Ojoojúmọ́ là ń sọ, ojoojúmọ́ là ń tẹnumọ́. Ìyẹn dúró bẹ́ẹ̀. Àwa dẹ̀ ń pariwo fún àwọn tó tún pera wọn ní leader wa láyé òde òní. Àwọn leader ayé òde òní tó wà láyé ìsìn. Tá bá dẹ̀ ń sọ̀rọ̀ leader gbogbo yín lẹ mọ̀ àwọn tá à ń pè ní leader sí wa. Either you are a traditional leader or you are a religious leader or you are a political leader. Ẹ̀yin lẹ mọ̀ ẹ ti understand ibi tí mò ń lọ. Gbogbo àwọn wọ̀nyẹn láyé ìsìn àwọn náà tún fail wa. Níbo la wá fẹ́ bá yàrá já gan àwọn ọmọ Yorùbá? A pariwo títí pé kò sí lọ síwájú nílẹ̀ Yorùbá ẹ sọ̀rọ̀. Wọ́n sọ pé àwọn jàǹdùkú yìí ti wọlé wá ẹ dá sí. A tún wá ń tẹnumọ́ pé àwọn mà ti ń pa wá kò kàn yín. Kò jọ yín lójú. At the end of the day, ó ṣe ń ṣojú yín báyìí gan ni. Wípé ogun ti wọlé Yorùbá. Àwọn tó mọ̀ nípa àwọn tó ń ríran tó ń jẹ́ bí prophet tó ń good ní kì í ṣe àwọn ní prophecy èké o. Àwọn prophecy the Lord God, my God will bless you in the name of Jesus. Kì í ṣe irú àwọn prophecy wọ̀nyẹn o. Àwọn fake prophecy tó ń kàkiri wọ́n mọ́ra wọn o. And very soon a máa sọ orúkọ kò sí tẹ́nikẹ́ni fẹ́ anybody ṣe. If truly ìtẹ́ ẹ̀ ń ṣe tó bá jẹ́ pé lótìtọ́ Ọlọ́run rán yín bẹ́ẹ̀ ni then a jẹ́ pé Ọlọ́run abínú sí mi abámijà. But tí Ọlọ́run ò bá kọ yín bẹ́ẹ̀, tí Ọlọ́run ò bá fi bẹ́ẹ̀ rán yín, a jẹ́ wípé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ìbínú Ọlọ́run bọ̀ lórí gbogbo yín gan. Because ìwé Jeremiah I think chapter 23 or 28 ó sọ ó ní ègbé ni fún ẹ̀yin olùṣọ́ àgùntàn tó ń kó agbo ẹran mi ṣìnà. That is what the Bible says in the book of Jeremiah. Ó ní ègbé ni fún ẹ̀yin olùṣọ́ àgùntàn, ẹ̀yin pastor tẹ́ ń kó agbo ẹran ṣìnà, ègbé ni fún gbogbo yín. Ègbé ni fún ẹ̀yin tí ẹ rí òtítọ́ ṣùgbọ́n torí ń tẹ́ fẹ́ jẹ torí adùn ayé tẹ́ kọ̀ tẹ́ ẹ̀ sọ, ègbé ni fún yín. Ìran ń jáde, prophecy ń jáde wípé ikú ń bọ̀, wàhálà ń bọ̀, ogun ń bọ̀. Àwọn àfáà yín ń sọ fún yín, ẹ̀yin political elite wa, àwọn àfáà yín ń sọ fún yín, àwọn babaláwo yín tó ń dífá fún yín wọ́n ń sọ fún yín, àwọn
ọlọ́pẹ̀lẹ̀ yín àwọn prophet yín wọ́n ń sọ fún yín pé ogun màmá wà ẹ ṣe nǹkan kan lé lórí torí pé kí ni ẹ jóye pé kò kàn yín. èmi ń sọ mò ń tún sọ wípé láìpẹ́ láì jìnà ọlọ́run máa fi agbára kún wa kì í ṣèmi nìkan gbogbo àwa ọ̀dọ́ ọlọ́run á fi agbára kún wa tòrò ànẹ́sẹ̀ tó jẹ́ pé a máa dìde fúnra wa àwa sùn yín mọ́lé àjẹyín lájẹrun. And not just you alone, your wife and all your children. A máa jẹ wọ́n run ni. Tá a bá jẹ wọ́n run bẹ́ẹ̀ ẹ ní jẹ́ ká ní àlàáfíà ẹ ní jẹ́ kí ìsinmi kó wà fún ọkàn wa ẹ̀yin gangan ẹni tí yọ ilẹ̀ Yorùbá lẹ́nu ẹ ní jẹ́ ká ní ìsinmi. We will come for you and nothing will happen. Kì í ṣàwa la fẹ́ ṣe Ọlọ́run ni. Ọlọ́run ló fẹ́ ṣe. Ẹ̀yin tẹ́ pera yín ní political leaders tẹ́ ẹ jọba tẹ́ ẹ náwó bó tiẹ̀ jẹ́ pé omi owó ló ń kán sí yín lẹ́nu tí inú yín dùn pé ẹ náwó àánú yín ṣe mí pọ̀lọpọ̀lọpọ̀. Gbogbo owó tó ń pa nílẹ̀ Yorùbá wọn kó lọ ibo ni Federal Inland Revenue Service ibo ni wọ́n wà. Wọ́n po owó nílẹ̀ Yorùbá wọn kó wá fún yín lókè lọ́hùn ẹ gbà ẹ ná wọ́n wá bu díẹ̀díẹ̀ lé yín lọ́wọ́ owó yẹn wọ́n fi tún náà ti ṣe ẹ̀yin náà ẹ gba díẹ̀díẹ̀ inú yín dùn ẹ ń jó ẹ ń yọ̀ ẹ ponú títí ẹ ní àròjinlẹ̀ yìí pé tá a bá dá dúró owó ìyá tó wa ná á tó wa jẹ ara tù mí á tu àwọn ọmọ mi fọkànbalẹ̀ á wà fún mi á wà fún àwọn ọmọ mi. Ẹ jí owó yẹn kó ẹ kó lọ sórílẹ̀-èdè mi ẹ fi ń tún Dubai ṣe ẹ fi ń kọ́ best hospital sí Dubai ẹ fi ń kọ́ best school sí Dubai sí Ghana sí gbogbo ẹ̀. Ìdájọ́ Ọlọ́run bọ̀ lórí yín àti ẹ̀wá ní kẹ́ má kó jẹ èwo tí ẹ̀ tún wá ti ní kí pípa tó ń pa wá tá dẹ̀ ń bẹ̀ yín lójoojúmọ́ tẹ́ ẹ̀dẹ̀ kọ́ tẹ́ ẹ̀ dáhùn ẹ̀dẹ̀ kọ́ tí ikún sí àtẹ̀yìn àtàyìn ọba wa àtẹ̀yìn religious leader káì gbogbo ẹ̀yin tẹ́ ń parọ́ forúkọ Jésù tẹ́ fi ń ṣe business ìbínú Ọlọ́run dé sórí yín tán. I don't care. Ìwọ ni redeem o ìwọ ni winner o ìwọ ni mountain of fire o ìwọ ni deeper o ìwọ ni synagogue o ìwọ ni sẹ̀lẹ̀ o ìwọ ni government any Pentecost any churches ìbá ṣe Anglican church ìbá ṣe African church ìbá ṣe CMS ìbá ṣe Catholic ní Nàìjíríà yìí gbogbo ẹ̀yin tẹ́ ń parọ́ forúkọ Jésù tẹ́ fi ń tan gbogbo èèyàn tẹ́ fi ń tàn wá Nàìjíríà tẹ́ ta wá sóko ẹrú ìbínú Ọlọ́run ń bọ̀ lórí yín torí ìwé mímọ́ ti sọ mo kà á ni ó ní ègbé ni fún gbogbo ẹ̀yin olùṣọ́àgùtàn tẹ́ ń kó agbo ẹran mi ṣìnà ẹ ti kó àwọn ènìyàn ti kó wọn ṣìnà jìnà ìbínú Ọlọ́run dẹ̀ ń bọ̀ lórí yín. Look at the situation on ground. Killing lọ́tún killing lọ́sì wọ́n tún wọnú ilé wọ́n ń pààyàn ẹ̀rí kankan ṣe sí. Findings tí mo ṣe lẹ́nu ọjọ́ mélòó kan tó tẹ̀ wá lọ́wọ́ majority yín á mọ̀ kì í ṣe pé àmọ̀ majority yín ló jẹ́ wípé màálù táwọn Fúlàní yẹn ń dàgọ́ ẹ̀yìn lẹ́ni kì í ṣe pé àmọ̀ tẹ́lẹ̀ bọ́tà tún ṣe findings sí. Tẹ́ ẹ bá gbọ́ pé ìjà ṣẹlẹ̀ ní Ondo State ìjà ṣẹlẹ̀ l'Ondo State láàrin àwọn àmọ̀tẹ́kùn àti àwọn darandaran Fúlàní wọ́n pa àmọ̀tẹ́kùn information tó tó wa lọ́wọ́ wọn àmọ̀tẹ́kùn méjì náà pa wọ́n dẹ̀ wáyé nìkan ti nú wọn ṣùgbọ́n àwọn náà pa lára wọn. Yes a ṣe findings wa ni kó tó di pé ìjà yẹn ṣẹlẹ̀ ńkọ́ a bẹ̀rù ẹnikẹ́ni ẹni tó lè para tí ò lè pa ẹ̀mí Ọlọ́run ló lẹ̀mí o ò lè para kó tún pẹ̀mí it's not possible. I will not be scared of any one of you. Do whatever you want to do. Kí ló mú jà wá? In tó ń ṣẹlẹ̀ ní Bàràpá, in tó ń ṣẹlẹ̀ ní Iléṣà. Ẹ mú àwọn àjèjì wá. Wọ́n fi ń tó wa létí pé àwọn tó wà nítòsí ńbẹ̀ náà ti gbowó. Bóyá ọba ni bóyá ìjòyè àti ẹ̀mọ̀. Wọ́n á ta ibẹ̀ fún àwọn Fúlàní. Àwọn Fúlàní yẹn wá wọbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wa gold ní Ọ̀wọ̀ ńbẹ̀. Gold tó tọ́ sí ilẹ̀ Yorùbá wọ́n ń wá ní Ọ̀wọ̀. Àwọn fake people wọ́n wá ó wá tó táìmù wọ́n wá nìkan jáde níbẹ̀ wọ́n wá àwọn ìdá ti tó wọn lọ́wọ́ wọ́n yarí wọn làwọn ò ní lọ in tó mú jàdá wọ́n dẹ̀ já wọ́n para wọn wọ́n já wọ́n para wọn. So kí la wá fẹ́ sọ ilẹ̀ Yorùbá the same thing lọ́ṣun Iléṣà ńbẹ̀ yẹn gold tó wà ńbẹ̀ tó yẹ kó ṣe ilẹ̀ Yorùbá láǹfààní àwọn àlejò ló ń wá wọ́n wá fún àwọn ọba kan wọ́n fún wọn ní return wọ́n fún àwọn ọba yẹn ní return àwọn ọba yẹn náà kó wọn lọ fi ra lé sí US. Àánú yín mà ṣe mí o ohun ayé tá báyé lọ ẹ jókòó kẹ́kàn ní àròjinlẹ̀ pé kí láti ẹ̀ lè fi develop ilẹ̀ tiwa gan. Don't let me deceive you. Ó wà lára nǹkan tó fi dàbẹ́ ni wípé mo fi ọgbọ́n díẹ̀ mo fi ní interest sí Tinubu tẹ́lẹ̀
ẹ̀yin èèyàn ẹ má ṣì mí gbọ́ o, ẹ má ṣì mí gbọ́. Tí n bá ro ọ̀rọ̀ Tinubu ńgbà yẹn, mo máa ń sọ pé Tinubu nínú gbogbo olóṣèlú ńgbà tí mo sì ń ṣòṣèlú wọn yẹn dáadáa, ní gbogbo olóṣèlú Nàìjíríà mo gbà fún Tinubu, torí tó bá ń ka investment ẹ̀ lẹ́kọ̀ọ́ táwọn èèyàn dẹ̀ ń ṣiṣẹ́ tó ń jẹun níbẹ̀, màá ka bíi 3 àbí 4. ṣùgbọ́n gbogbo àwọn olè tó kù ẹ lè ṣé wọn ò lówó tán lè fi ṣe kankan sí Nàìjíríà ni? Mo ń bọ̀ lórí wọn o, mo fẹ́ bẹ̀rẹ̀ lórí Mímíkò, Olúṣẹ́gun Mímíkò. Ẹ sọ investment ẹyọ kan tó ní Nàìjíríà fún mi, former governor ni. Ládọjà tó ṣe governor rí lọ́yọ̀ state, ẹ sọ investment ẹ fún mi táwọn èèyàn ti ń jẹ tán ti ń mu. Àlàó Akálà, ẹ sọ investment ẹ fún mi. Bàbá tó wà ní kíní, bàbá Àgbàyà tí ò ní àròjinlẹ̀, bàbá yẹn kí mo lórúkọ yẹn jẹ́, bàbá tó lòun bàbá ọmọ kéékèèké àbí bàbá àwọn arúgbó bíi ti ara ẹ̀, bàbá àwọn ọmọ ẹ̀ tí ò ṣe bàbá tèmi, bàbá Àkàndé, Bísí Àkàndé. Kí ni ṣèbó ṣe gómìnà rí, kò lówó kankan tó lè fi ní investment táwọn èèyàn fi lè máa jíṣẹ́ lábẹ́ kan jẹun. So kò ní. Gbẹ́ngà Daniel, Ọ̀ṣọ́bà, Fáṣọlá, Fáyẹmí, where are they? Kí ni investment tó ń ní nílẹ̀ Yorùbá tó kàn dá sílẹ̀ bí iléeṣẹ́ táwọn èèyàn ti lè ṣiṣẹ́ tán ti lè jẹun? Kò sí. Ṣùgbọ́n à ń gbọ́ bá àti ẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ tá a dẹ̀ ti mọ ipò òótọ́ ni. Company tí gbogbo wọn kọ́, school tó ń kọ́, àwọn kan nínú wọn ló ní best school ní Dubai, àwọn kan nínú wọn ló ní best hospital sí South Africa, àwọn kan nínú wọn ló ní best school sí Ghana. Níbi tí ayé wọn bàjẹ́ dé, tí ayé wọn polúkúrú muṣu dé, wọ́n rí gbogbo kan yẹn, wọ́n kó owó yẹn, wọ́n kó lọ sí outside torí kán má àṣírí má bàa tú. Àṣírí yín wo ni ò ní tú? Àṣírí yín tí ò bò, tó bá bò lọ́dọ̀ ènìyàn ṣó bò lọ́dọ̀ Ọlọ́run ni? Kò lè bò lọ́dọ̀ Ọlọ́run, kò lè bò lọ́dọ̀ Ọlọ́run. Ẹ wá kóra yín, ẹ sọ. But Tinubu ó mo fi sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan pé ó wà lákan mo fi fẹ́ràn ẹ̀. Tinubu níwọ̀nba tó jiyàn ó fi kó ó ṣe nǹkan síbí. At least agbápọ̀ òun ló ní Oriental Hotel, agbápọ̀ òun ló ní TVC, agbápọ̀ òun ló ní kí lórúkọ hotel tó wà ní Ìkẹjà, Renaissance Hotel, agbápọ̀ òun ló ní Àdàbà FM tó wà ní Ondo State ń bí, ó dẹ̀ tún ní díẹ̀ sáwọn ibi kankan náà. Kò sí gbogbo àwọn bẹ̀ yẹn tí àwọn èèyàn ti ṣiṣẹ́ tán ti ń jẹun. Dáàdi wa yẹn ò kàn láròjinlẹ̀ ni, ó sọ ó fẹ́ fi ra ẹ̀ ṣe bí Awólọ́wọ̀. Tí mi ò bá ṣe president Nàìjíríà mi ò ní dẹ̀yìn. Wọn ò dẹ̀ lè fún ẹ, ó lè lágbára títí kò ní agbára tó Awólọ́wọ̀, ó lè mọ̀ ṣe títí kò mọ̀ ṣe táwólọ́wọ̀. Wọn ò jẹ́ káwólọ́wọ̀ ṣe president yẹn, wọn ò lè fún ẹ ní ticket torí wọ́n mọ̀ pé tó bá fún Awólọ́wọ̀ ní ticket nígbà yẹn tó wá ṣe president yẹn, Nàìjíríà ò lè rí bó ṣe rí ìmọ̀, àtúnṣe á ti wà. Meanwhile that seat, mo ń tẹnumọ́, it has been caused. That seat has been caused. So Tinubu, don't even dream it. Ipò fẹ́ wá ṣe president Nàìjíríà, wọn ò tiẹ̀ ní fún ẹ ní ticket. Bọ́dẹ̀ ṣe mistake ìgbélé ẹ lọ́wọ́ tó ṣe president yẹn, tó o bá débẹ̀ you can't do anything because the matter of Nigeria is already beyond repairing. Kò ṣe é tún ṣe mọ́, matter Nigeria ò ṣe é tún ṣe mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí program yìí mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀, kò ní bàjẹ́ fún yín. Lágbára Ọlọ́run àjọ máa wọ ilẹ̀ Oòduà tuntun ni torí mo mọ̀ pé ó ń ká yín lára pé ká bọ́ nínú ìyà tá à ń jẹ yìí. Mo wà nínú orí fífọ́, mo ara líle, ara mi ò tí ì ṣe, but ọ̀rọ̀ yìí ń ká mi lá. People were calling me pé wọ́n ń pààyàn, ẹjọ́ wọ́n tún ti pààyàn ní Yewa, wọ́n tún ti ṣe báyìí l'Ondo, wọ́n tún ti ṣe báyìí ní Ifọ̀n, wọ́n pààyàn báyìí lọ́wọ́. Ó ń ká mi lára, ó ń bà mí ní ọkàn jẹ́. Kàkà kẹ́ dìde ìtorí tọ́rọ́kọ́bọ̀ tó ń fún yín, gbogbo yín fọwọ́ lẹ́rán, ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́ ẹ̀kọ́ tí ikún. Mo ń sọ fún Yẹmí Wọlé Ṣóyínká tí ó rí fìrífìrí, ẹni tó bá wọ ẹnikẹ́ni kó sọ, mo wíṣì kankan pa á, kò sí kan tó burú mbẹ̀, kọ́ tiẹ̀ pa á, so that ká lè mọ ibi tá a fẹ́ dó, káwọn gan lè mọ̀ pé wàhálà wọ̀lú. Kọ́ tiẹ̀ wọlé tọ́ kan pa á, kọ́ lọ sílé Fálànà kọ́ pa Fálànà, kọ́ wọlé Fáyẹmí tàbí kankan nínú wọn kọ́ pa wọ́n. Ìgbà yẹn lẹ̀ mọ̀ pé yes ẹ wá rí tí wọ́n á dìde. Ṣùgbọ́n tó bá ṣọmọ tálákà kò kàn wọ́n, ìwọ ń pápá ìwọ nà. Tó bá ṣọmọ, tó jòjò bá ṣọmọ tí wọ́n,
ìgbà yẹn náà mọ̀ pé wọ́n máa gbé gbá, wọ́n máa gbàwó, wọ́n máa gbé kòkó, wọ́n máa gbé sàsùn. Fúlàní wọ ilé Wọlé Ṣóyínká lásán, gbogbo pépà ló gbé. Àwọn ọmọ tálákà, àwọn ọmọ common people aláìní tí wọ́n ti ń pankọ́, tí Tribune ò gbé, tí Nation ò gbé. Ẹ jẹ́ ká láròjinlẹ̀, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Òfin tí Kristi mú wá ó ní méjì péré ni. Ó ní àkọ́kọ́ nínú ẹ̀, fẹ́ Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ, pẹ̀lú gbogbo àyà rẹ. Ó ní kejì sì tún dàbí rẹ̀, fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Ó tán. Lẹ́yìn náà kò sí òfin kankan mọ́. Ìfẹ́ yẹn òun ni àkójá òfin. Lẹ́yìn ẹ̀ kò sí ìfẹ́ mi mọ́. Ṣùgbọ́n to my surprise, gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní leader sí wa, ẹ sọra yín di ẹbọra, ẹ sọra yín di nǹkan míì, ẹ sọra yín di Hitler, ẹ sọra yín di Samuel Doe. Ẹ tí ẹ wá rò mọ́ pé Ọlọ́run wà, pé there is God. Ẹ rò pé àwọn tí Fúlàní ń pa èèyàn náà ló dá wọn torí pé kò sọ ọmọ tí yín bẹ̀, wọ́n á pọ̀ ọmọ yín, ẹ má wọ̀rí. Tọ́n bá dẹ̀ pọ̀ ọmọ yín àwa fúnra wọn á pa wọ́n. Look what is happening in Edo. Tó bá tún wá ṣe Ondo State náà the same, wọ́n pa èèyàn, wọ́n pa. Ẹ̀yin ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ sọra yín di nǹkan míì, ẹ ronú ọ̀run. Ìmí yín dẹ̀ kú sínú ṣọ́ọ̀ṣì, ó ń kírun, èyí tó ń kírun nínú yín ń kírun, èyí tó ń kú sínú ṣọ́ọ̀ṣì nínú yín ń kú sínú ṣọ́ọ̀ṣì, èyí tó ń lọ ilé aláwo ń lọ. Ẹ dẹ̀ rò pé Ọlọ́run wà. Ọlọ́run ló ṣẹ̀dá yín, Ọlọ́run náà ló ṣẹ̀dá wa. Ṣùgbọ́n Ọlọ́run tó dá yín tó wù ú pé kẹ́yin jẹ́ bí olórí, ẹ ṣe wá fẹ́ sọ Ọlọ́run yẹn, ẹ fẹ́ sọ Ọlọ́run dẹni tí ò mọ̀ ń ṣe. Ẹ fẹ́ sọ Ọlọ́run dẹni tí ò mọ̀ ń ṣe. Bẹ́ẹ̀ Ọlọ́run ò dẹ̀ mọ̀ọ́mọ̀, ó fi yín síbẹ̀ gẹ́gẹ́ fún ìdí kan tàbí kejì ni. Bóyá ó dẹ̀ fi yín síbẹ̀ pé kẹ́ wá fìyà jẹ àwa ni. Ẹ continue, ṣùgbọ́n ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lórí yín o. Ẹ̀yin chọ́ọ̀chì wa, ẹ̀yin olórí ẹlẹ́sìn, ẹ̀yin láàánú ṣe mí fún jù, torí kọ́ má bàa ti ṣọ́ọ̀ṣì yín pa, kọ́ má bàa gbé táàkì wálé yín lórí, kọ́ má bàa fìyà jẹ yín, kówó yín má bàa dínkù, ìkòkò ọbẹ̀ yín kọ́ má bàa dínkù. Ẹ̀kọ́ ẹ rí òtítọ́ nílẹ̀ ẹ lè sọ. Wẹ́ mò ń sọ, mò ń tún sọ. Tó bá ṣe pé ìtẹ́ ń ṣe, tó bá ṣe ìdùnnú Ọlọ́run ni, tó bá ṣe ìdùnnú Ọlọ́run ni, ẹ mú jẹ. Ṣùgbọ́n tí ó bá ti ń ṣe ìdùnnú Ọlọ́run, àtayé ilẹ̀ ti máa jìyà ẹ̀dọ́run o. Àwa ènìyàn lọ́lọ́run máa lò tó máa ṣe ìdájọ́ fún yín. Àwa èèyàn, àwa lọ́lọ́run máa lò tó máa ṣe ìdájọ́ yín. Fact ni mo sọ fún yín yẹn. Àwa èèyàn lọ́lọ́run á lò fún yín tó máa ṣe ìdájọ́ yín. We will eat you live. La máa jẹ yín ní tútù because ẹ ti sún wa kan giri. Yẹn kọjá lọ ńbẹ̀. Ẹ mọ̀jú kẹ́ bọ́ sínú church. Kẹ́ sọ, I need 100 people tó lè fún wa ní 1 million. Kẹ́ gba 1 million kẹ́ kó jọ kí lẹ fẹ́ fi ṣe náà. School tẹ́ fi dálẹ̀ gan ọmọ tálákà ò lè lọ bẹ́ẹ̀. Ṣé bọ́lọ́run ṣe fi rán yín nìyẹn? Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà, kàkà kẹ́ wàásù ọ̀rọ̀ Ọlọ́run ní òtítọ́ àti òdodo, bẹ́ẹ̀ ṣe fẹ́ lu àwọn èèyàn ní jìbìtì lẹ́ ń wá kiri. Ẹni tí ò bá ní kó lọ jalè kókó wá, òun lẹ́yìn dúró lé lórí. Ìbínú Ọlọ́run bọ̀. God did not send you that way. Kì í ṣe tọ́lọ́run rán yín nìyẹn. Ẹ yé rọ́ pa, ẹ yé tàn wá jẹ ní Nàìjíríà. Ẹ yé parọ́ fún wa mọ́. Irọ́ tẹ́ pa ti tó. Irọ́ tẹ́ pa ti tó. So ìbínú Ọlọ́run bọ̀ lórí yín, gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà. Tó dẹ̀ pé ìránṣẹ́ èṣù ní gbogbo yín. Ìránṣẹ́ èṣù. Ẹ̀yin lẹ bà nǹkan jẹ́ débi tó dé yìí. Torí pé àwọn olóṣèlú wa tó ń wá sọ́dọ̀ yín, tẹ́ bá ń sòtítọ́ fún wọn, ìbá dáa. Tọ́n bá ti lè gbowó wá bá yín, ó ti parí nìyẹn. You just tell them, continue, nothing will happen to you. Tẹ́ bá sòótọ́ fún wọn, wọn ó ṣeéṣe kán rí nínú wọn tá ronúpìwàdà tá change. Ẹ wo dáàdi wa Ọ̀ṣínbàjò níbi tó wà, bàbá Adébóyè ò lè dìmọ̀ ẹ̀fí kó pé jókòó. Ó sọ pé ọ̀gbẹ́ni, this were your people. Àwọn èèyàn ẹni wọ́n ń pa yìí. Tó o bá lè sọ̀rọ̀ lókè resign kúrò ní position yẹn kó máa padà bọ̀ lé.
tó bá dẹ̀ kọ́ tó wà máa yọ ẹ́ kúrò nínú ipò pastor ẹ̀ máa dẹ̀ announce ẹ̀ publicly pé mo declare pé you are no longer a pastor in Redeemed Christian Church of God. Bàbá ò lè ṣe torí kíni ìbẹ̀rù kí ìkòkò ọbẹ̀ ẹ̀ kó má bàa fọ́, kí ìkòkò ọbẹ̀ ẹ̀ má bàa gbẹ. Kí ló dé? Bàbá ṣé ẹ fẹ́ gun plane mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni? Kí ló dé? Ṣé ẹ fẹ́ sun inú ilé méjì papọ̀ lọ́jọ́ kan ṣoṣo ni? Kí ló dé? Tẹ́ bá kú ṣé wọ́n fẹ́ pín yín kan sí yín sọ́nà márùn-ún ni? Kí ló dé? Ẹ ronú Ọlọ́run, ẹ ronú ọjọ́ àti sun. Nobody is asking you for your money, bàbá. Àtẹ̀yìn o, àti Kúmúyì o, àti Lọ́kọ̀yà àbí kí ló lóun jẹ́ o, àti TB Joshua o. Nobody is asking for your money. Ní kẹ́ kówó yín wá, owó Ọlọ́run tó fún yín ni. Ọlọ́run ló gbà fún yín tẹ́ fi ní. Ṣùgbọ́n kẹ́ lo ipò tẹ́ wà, kẹ́ sọ òtítọ́ jáde kó títọ́ sọ yín dòmìnira. Ẹ kọ̀ ẹ sọ. People were suffering. They were killing us lórí ilẹ̀ wa, and you keep quiet. Bàbá, ṣé èèwọ̀ ni téèyàn bá jà fún ìran ẹni? Ṣé bẹ́ẹ̀ yín ka Bíbélì? Ẹ ka jù mí lọ, ẹ dẹ̀ believe nínú ẹ jù mí lọ, right? Èmi náà ka díẹ̀ ń bẹ́ẹ̀. Mo rántí ìgbà tí Sọ́ọ̀lù jà fún ìran ẹ, Ọlọ́run yọ́nú sí i. Kó tó di pé kọjá yìí ẹ̀, Dáfídì jà fún ìran ẹ, Ọlọ́run yọ́nú sí i. Gideon, Samson and some others wọ́n jà fún ìran Ísírẹ́lì, inú Ọlọ́run dẹ̀ dùn sí wọn. Kí ló dé bàbá tẹ̀yin pẹ̀lú mọ́ tán dẹ̀ ń pa ìran yín ní ojú yín? Yorùbá dẹ̀ ń tán lọ ní ojú yín, àbẹ́yìn gan ní nínú màálù tán sọ wọ̀nyẹn bàbá. Ṣé rí Ọlọ́run yìí kì í ṣe bí rárá. Ọlọ́run ò kì í dúró sí ibi, kì í dúró sí ibi rédèrèdè, ibi rúdurùdu. He will never. Ọlọ́run ò kì í ṣe bí, Ọlọ́run ò kì í ṣèkà. Mímọ́ ni Ọlọ́run, rere ni. They were killing us. All of you kept quiet. No one of you. Kó tiẹ̀ jáde kẹ́ condemn ẹ̀. So, it's a crime. Tẹ́ bá sọ, that's your belief. Irọ́ ni bàbá, gbogbo yín irọ́ ni. Ìkòkò ọbẹ̀ yín ló ń ṣe yín. Ìkòkò ọbẹ̀ yín ló ń ta yín lára. Bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá dẹ̀ máa bùkún fún àbùkún fún. Ṣé bẹ́ẹ̀ yín lẹ̀ ń wàásù fún wa? Ṣé bá gbọ́ tán Òbèdódómù? Tí ẹni tí ayé rò pé kò lè lílárí láyé, Ọlọ́run mọ ọ̀nà tó fẹ́ fi ṣe fún. Wọ́n ní eléyìí ò lè já nǹkan kan mọ́ láyé, ẹ jẹ́ ká gbé àpótí ẹ̀rí tó ń pààyàn yìí ká lọ gbé sínú ilé ẹ̀ kó ń gan kú dànù, ṣe bí is ordinary person. Wọ́n gbé àpótí yẹn lọ sínú ilé ẹ̀, wọn ò mọ̀ pé àpótí yẹn ló máa sọ di ọlọ́rọ̀. Ọlọ́run mọ bó ṣe fẹ́ ṣe. Kò dìgbà táwọn èèyàn bá gbé billions wá fún yín bàbá. Kò dìgbà tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ sòótọ́ bàbá. Ní ìgbà tí ẹ bá sọ òtítọ́ gan, Ọlọ́run mọ bó ṣe máa pèsè fún yín. Bí mo ṣe dúró yìí, Ọlọ́run mọ bó ṣe ń pèsè, bí mo ṣe ń jẹ, bí mo ṣe ń mu. Ọlọ́run ló mọ̀, kì í ṣe mímọ̀ ṣe mi. Mo ń jẹ, mi ò dẹ̀ tọrọ. Mi ò tọrọ jẹ. God is blessing me. Níwọ̀nba bó ti wù kó kéré mọ́, mo dẹ̀ ń jẹ, mo ń mu. Mo tún lè ń fúnyàn níwọ̀nba díẹ̀díẹ̀ gan, bí agbára mi ti mọ́. Òbèdódómù wọ́n gbé sínú ẹ̀wọ̀n ní kó kú dànù. Ọlọ́run lò ó. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wá sínú ilé, wọ́n wá ń wo àpótí. Wọ́n bá ti fẹ́ wá wo àpótí, wọ́n á mú góòdù wá. Ó yá gbà, jẹ́ kí n ráyè wò. Wọ́n á wò. Ṣé kò ìkú lóòótọ́ ni àwọn àkómọ ẹ̀ tí ìkú lọ wò ó? Èèyàn náà tún mú góòdù dání á wá wò. Àpótí rèé, Òbèdódómù ní kò máa kú. Wọ́n á tún ju góòdù fún. Bí eré bí àwàdà, ó di ọlọ́rọ̀. Within 24 hours, ó di ọlọ́rọ̀, ó di olówó, ó di ọlọ́lá. Ọlọ́run yí ìgbà ìpadà. So, ta ló sọ fún yín pé Ọlọ́run ọmọnà tó máa gbà fi gbé àánú dìde? Tẹ́ bá sọ òtítọ́, tán bá tiẹ̀ tí ṣọ́ọ̀ṣì yín pa, ta ló sọ fún yín pé Ọlọ́run ọmọnà tó máa gbà? Well, we have warned the others. I warned them. Mo ní ọjọ́ òjò ẹ̀ sí àwọn ọba wọ̀nyí pé ó ti ṣú, pé òjò yẹn sì wá, ó máa rọ̀. Òjò yẹn ti bẹ̀rẹ̀ sí ní kọ́nìsìn. Ṣàngó Olúwèkó ọba Kòso ó máa fara pa wọ́n. Gbogbo àwọn tá ń fi ayé ní wá lára ní ilẹ̀ Yorùbá. Ewé iṣu kì í kádùn wọn ní kádùn. Tálálẹ́ bá ní kó dára fún wa láàárọ̀ àlótì. Ẹni máa perí kankan nínú àwọn tá ń jà fúnlẹ̀ Yorùbá níbi Ṣàpàná kó pa Ayélálá kó pa wọ́n tọmọtọmọ. Ẹni máa perí àwọn ọkùnrin àwọn obìnrin wa níbi ẹni rò wípé kán máa jìyà, ìyà ni kó jẹ wọ́n kú. Kí ló dé? Owó ṣá, owó òun tẹ́ ẹ ní kí lẹ fi ṣe. Gbogbo owó jìbìtì kẹ́ ẹ kó jọ, iná ló máa jó yín. Ẹ ṣáà rántí ń jọ́ sí.
ẹ rántí 1966 ẹ rántí operation yẹn ó sì tún ń bọ̀ ó kò ìtàn síbẹ̀ ṣé Chief Sunday Igboho lẹ ṣì rí ẹ máa ríran wò season film ni season film ni ẹ̀yin tẹ́ wà ní House of Assembly ẹ̀yin tẹ́ wà ní National Assembly ẹ̀yin tẹ́ wà ní Senate ẹ̀yin representatives tẹ́ ẹ̀ ṣe nǹkan kan tẹ́ ẹ̀ sọ nǹkan kan gbogbo owó tẹ́ ẹ ní gbogbo ilé tẹ́ ẹ kọ́ ẹ yá jókòó sábùjá o ẹ yá jókòó sábùjá o nítorí pé bí gbogbo yín dìtẹ̀ mọ́ wa ẹ máa tẹríba nípa àṣẹ àwọn tó dá wa Ògún á tẹrí yín ba Èṣù á tẹ yín ba Ọya á tẹrí yín ba Ṣàngó á tẹrí yín ba Gbàjàbíàmílà àánú ẹ̀ ń ṣe mí ó ń ṣe mí tọmọtọmọ ó ń ṣe mí létílé ó ń ṣe mí tàwọn ohun tó ní tìfẹ́tìfẹ́ nítorí pé ó yẹ kó o dá sí ọ̀rọ̀ máa tó dá sí ẹ nísìn ìkọ́ à ń bọ̀ lórí ẹ Yẹmí Ọ̀ṣínbàjò òṣì yẹn máa ta ẹ́ o because ó dákẹ́ ó tẹ́ ẹ lọ́rùn kí àwọn Fúlàní ká máa pa àwọn ìran Yorùbá nítorí pé o ti wà nípò ipò òun ló máa yẹ̀ ẹ́ lẹ́sẹ̀ o ipò òun ló máa yẹ̀ ẹ́ lẹ́sẹ̀ ṣé orí bó ṣe dàbí ẹbọra tó dàbí ẹni pé o sí láyé má pé òkú ni ẹ́ lọ́wọ́ ra ẹ́ o lọ́wọ́ ra ẹ́ kó gbéra ẹ yẹ̀wò nínú jígí Ọ̀ṣínbàjò lọ́wọ́ ra ẹ nínú jígí kó rí bó ṣe rí. kó rí bó ṣe rí nítorí ọjọ́ yẹn ń bọ̀ àti ẹ̀mẹ́ni tó máa kọ́kọ́ sí ó dàbẹ́ ni pé ó fẹ́ kí ìyá ẹ̀ gbé ẹṣin jẹ́ kí Tinubu jẹ́ kó tiẹ̀ láti pa Káyọ̀dé Fáyẹmí ṣé ìwọ òpònú ni wọ́n tiẹ̀ ò lérò bọ́n ṣe ń ṣe Yorùbá yẹn ó dá lójú ti tiẹ̀ ọ̀pá iná tó máa bà ẹ́ ó máa bà ẹ́ àwa sú ẹ ayé á sú ẹ nígbà tá a bá gba Yorùbá nation gbogbo yín la mọ̀ ẹ̀yin tẹ́ ti gbàbọ̀dì ẹ̀yin ìbọ̀dì tó wà nílẹ̀ Oòduà nílẹ̀ Yorùbá gbogbo yín la mọ̀ ẹ má láàmà yín o àtẹ̀yìn elépo gbogbo yín la mọ̀ tó jẹ́ pé ọmọ ọlọ́mọ lẹ fi ń ṣe ọmọ ọ̀dọ̀ nílé gbogbo yín la mọ̀ o ọwọ́ yín fẹ́ẹ̀ tó bọ́ kí ló dé ìkà náà fi dómi ọbẹ̀ fún yín ìkà lẹ́ ń ṣe lójoojúmọ́ nínú kan lọ́jọ́ kan tẹ lè jí tẹ lè ronú bẹ́ẹ̀ lẹ máa lọ sí church bẹ́ẹ̀ lẹ máa lọ mọ́ṣáláṣí ilẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní bí yín náà tọkùnrin yóò máa ṣe nǹkan oṣù mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ ṣọkùnrin kọrin ẹ ṣe nǹkan oṣù ní ogun tó wà ńlẹ̀ ẹ gbélé gbọ́ ṣé màálù nìkan ló sì ń kú ẹ máa kú àkúfà gbogbo ẹ̀yin tẹ́ sọ pé wà ní senate yẹn gbogbo ẹ̀yin tẹ́ sọ pé wà ní house of rep gbogbo ẹ̀yin tẹ́ sọ pé wà ní house of assembly gbogbo ẹ̀yin former governor tẹ́ ẹ̀ dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ àti present governor tẹ́ ẹ̀ dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ ibi máa tó bẹ̀rẹ̀ sí ní ṣe yín nítorí pé nígbà tí àwọn ọ̀dọ́ bá bẹ̀rẹ̀ sí ní ṣínà fún yín ẹ̀ ní rotì nígbà táwọn ọ̀dọ́ bá bẹ̀rẹ̀ sí ṣínà fún yín ṣé ẹ̀ ń sá alẹ́ sì rí nígbà tí Nàìjíríà bá dé màá wo ibi tẹ́ fẹ́ sá sí bẹ́ẹ̀ ilé ò gbà ọ̀nà ò gbà òní ti àràgbá kò ìtàn síbẹ̀ ẹ fi mí lọ́rùn díẹ̀ sí ẹ̀nà mú padà bọ̀ ẹ ṣe gbogbo ẹni tó bá rí fídíò yẹn jọ̀ọ́ ẹ bá mi fi ṣọwọ́ sí àwọn tẹ́ ẹ fẹ́ àwọn tẹ́ ẹ mọ̀ àwọn tẹ́ ẹ ní olólùfẹ́ jẹ́ kí wọn kí ó gbọ́ jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ogun tí àwọn Fúlàní tí wọ́n declare àwa náà ti gbéra a ti sọjí iye wa ti sọjí ẹ má bẹ̀rù a ní wọn ni a ní sáìsì kálukú wọn lọ́wọ́ a ní wọn lóńdè a ní wọn lágàdágodo a ní wọn láfọ̀ṣẹ ìbọn ni ká máa gbé bọ̀ a ní wọn lókìgbẹ́ kódà àwọn tí ẹ jẹ́ tiwa tá a mọ̀ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé adé basket lákùrẹ́ ẹ dìde ogun ti yá ẹ dìde sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹ dìde
ogun ti yá ẹ má jẹ́ kí wọ́n fún yín ní tọ́rọ́kọ́bọ̀ owó yẹn gangan ńṣe ló yẹ ká jọ pín ńṣe ló yẹ ká ìpín yín tó wà ńbẹ̀ ẹ má jẹ́ ká máa fún yín ní kọ́bọ̀ kẹ́ wá máa sọ pé ẹ káwọ́ méjì kankan fẹ́ nìkan ọwọ́ méjì òṣìwò níbi tí mílíọ̀nù ti kàn yín náà fún yín ní 100 naira ẹ wá sọ wípé wọ́n ti fún yín ní nǹkan kí náà fún yín kí náà fáwọn ọmọ yín ẹ dìde sí ẹ̀kọ́ ẹ kúrò gírí dìde ẹ gbogbo ẹ̀yin tí ẹ bí máa gbogbo wọ́n ní bá kòkó bá kọ́ ló ń gànjọ́ wọ́n ní ẹni tó sùn á dìde ẹ dìde sọ̀rọ̀ yìí ẹ dìde tógun ẹ dìde tìjàtìjà àníṣe gbogbo nílẹ̀ Yorùbá níbikíbi tí ẹ bá ti rí ọkọ̀ tó kó màlúù ẹ dá dúró ẹ̀yin ọ̀dọ́ ẹ dá dúró ẹ béèrè pé níbo ló ń kó màlúù lọ ta ló ní màlúù ẹni pé ká lọ pé ẹni tó ní màlúù wá tẹ bá béèrè ìbéèrè lọ́wọ́ wọn tí wọn ò bá dídá wọn ò bá tẹ́ yín lọ́rùn ẹ ṣínà fún wọn àtọkọ̀ tó kó màlúù àti gbogbo wọn ẹ ṣínà fún wọn. ẹ jẹ́ kí n sọ Dangote mọ́tò ẹ̀ náà fi ń kó màlúù wá sí south àwọn mọ́tò yẹn bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní jìyà iná á bẹ̀rẹ̀ sí ní wọnú wọn iyọ̀ á bẹ̀rẹ̀ sí ní wọ ẹ́ǹjì wọn. ilẹ̀ Yorùbá ẹ má bàjẹ́ o a ṣe é ṣe fún wa.